àwọn aṣòfin ọ̀ṣun béèrè àbẹ̀tẹ́lẹ̀ mílíọ̀nù $5 lọ́wọ́ mi, Williams ló fẹ̀sùn kàn wọ́n bẹ́ẹ̀. Àwọn aṣòfin ìpínlẹ̀ ọ̀ṣun ti fún alákòóso àkànṣe lórí iṣẹ́ omi ìlú iléṣà ẹnjìnìà táwa Williams ní gbèdéke wákàtí 24 láti sọ pé ẹ̀sùn owó rìbá tó fi kan àwọn aṣòfin náà kò rí bẹ́ẹ̀. ẹnjìnìà táwa ló lọ sórí rédíò kan lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí pé ìgbìmọ̀ àwọn aṣòfin tó ń rí sí ọ̀rọ̀ omi àti nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ béèrè ẹ̀gúnjẹ mílíọ̀nù $5 lọ́wọ́ òun lórí iṣẹ́ àkànṣe náà. ó ní gbogbo àwọn aṣòfin lòun kọ́kọ́ rò pé wọ́n fìwé pe òun, àfìgbà tóun àtàwọn alábàáṣiṣẹ́pọ̀ òun débẹ̀ lọ́jọ́ náà tí àwọn sì bá àwọn ọmọ ìgbìmọ̀ òun. ẹnjìníà yìí fi kún ọ̀rọ̀ rẹ̀ pé bóun ṣe sọ pé òun kò ní ẹ̀gúnjẹ kankan láti fún wọn ni wọ́n halẹ̀ mọ́ òun pé àwọn yóò sọ fún àwọn oníròyìn pé ayédèrú ni gbogbo irinṣẹ́ táwọn lò fún ìpèsè omi náà. a rántí pé níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí ni gómìnà Adémọ́lá Adélékè kéde ìdádúró ẹnjìnìà táwa lórí ẹ̀sùn pé gbogbo owó tíjọba àpapọ̀ àti báńkì Islam yá ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun fún àkànṣe iṣẹ́ náà ni kò yọ rárá. gómìnà ṣàlàyé pé kò sí iṣẹ́ kankan téèyàn lè tọ́ka sí pé wọ́n ṣe níbẹ̀ pẹ̀lú owó bàǹtùbàǹtù tí wọ́n gbà ọ̀hún. nítorí náà kí iṣẹ́ ìwádìí bẹ̀rẹ̀ lórí iṣẹ́ tí wọ́n ń ṣe níbẹ̀ kí ẹnjìnìà táwa sì dá mọ́tò ayọ́kẹ́lẹ́ oní mílíọ̀nù lọ́nà $70 tó jẹ́ tìjọba tó ń gùn padà. ṣùgbọ́n ọ̀rọ̀ tí Williams sọ yìí bí àwọn aṣòfin nínú. níbi ìjókòó wọn lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ni wọ́n ti fún obìnrin náà ní wákàtí 24 péré láti kó ọ̀rọ̀ rẹ̀ jẹ. abẹnugan ilé Timothy Owóẹ̀yẹ nípasẹ̀ akọ̀wé ìròyìn rẹ̀ ọ̀gbẹ́ni Kúnlé Àlàbí ṣàlàyé pé ṣe lobìnrin náà fẹ́ fi ọ̀rọ̀ yìí ba àwọn aṣòfin lórúkọ jẹ́. ó ní ajègbodò rẹ̀ ń wẹ́ni kúnra ni. gẹ́gẹ́ bó Owóẹ̀yẹ ṣe sọ, àpapọ̀ owó tí wọ́n fẹ́ ná lórí èyí tí táwa ń sọ̀rọ̀ rẹ̀ yìí jẹ́ mílíọ̀nù $2. báwo wá ló ṣe mú ọpọlọ dání pé àwọn aṣòfin ń béèrè ẹ̀gúnjẹ mílíọ̀nù $5 lọ́wọ́ ẹ̀. ó ní tí obìnrin náà kò bá yí ọ̀rọ̀ rẹ̀ padà, àwọn yóò wọ́ ọ lọ sí kóòtù láti lọ ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi waro ọwọ́, nítorí àwọn ò lè gbà kẹ́nikẹ́ni fi orúkọ rere àwọn yí ẹ̀rẹ̀ rárá. Babáṣọlá Florence ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.